Muhammad. لقد كان أسوة حسنة uswatun mashhuri لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ẹ̀rí ìbẹ̀rù gọ́ba ọlọ́wọ̀n ọ̀dẹ́ntì lè ṣe wá sí mo ṣe wá sí bóun náà tó jòkó báyìí wá ràn wá. wàláì. ní tí ọjọ́ rí sọ̀rọ̀ sí ọ̀tá pé ó tún lù wá sí. ọlọ́wọ̀n níjọ́ dàrú fún Bùkálá gómìnà ti lọ́rin. àmín. wọn mọ gómìnà bòmí o àmọ́ ti lọ́rin yìí bẹ́ẹ̀ bá ti dẹ́yẹ kọrin nísìnyí ọmọ pé ẹni gómìnà ẹ sì wọ́jọ́ tà ti ń lo gómìnà bọ̀ ìlú bàbá wa nù ẹ wọ́jọ́ tà ti ń lo gómìnà bọ̀ ńlọrin eléyìí jí mẹ́mẹ́ yìí àti kọ́kọ́ sàdúà mo ní His Excellency ẹ̀ ń sùn wọ́n ní ẹ̀ ń sùn ẹ wí. alukurani ni ẹjẹ́ á máa ké wàláì. bá a bá ń ká alukurani yóò máa jẹ́ ìtọ́sọ́nà ọlọ́run fún yẹn ní ṣiṣẹ́ ó yẹn Alhaji Buhari mo ní yẹsà bóò láti máa ké mo ní ẹsà ó ti di tòwó sà ó di tòwó sà àwa wàrà wa kúnra wa là ń ká alukurani ẹ wá wo Ìlọrin lónìí wọn ò lè bu àfàwọn tó bá yẹ pé wọn ò sí ń pàtì wọn ni wọn bu torí kò sí ń tó lè ṣe ẹni tọ́lọ̀ ń bá ní tẹ̀lé nìkan tó ń tọ̀ wọ́n bá wọlé ó lè bó o ṣe dáadáa náà dáadáa kọ́ ní lójú tiwọn. wọ́n ní kíni sómi ẹ̀rọ ń wá wọ́n lè fi kàńtà ẹ̀gbẹ́ sómi ẹ̀rọ ń wá omi ẹ̀rọ ń wá nísìn omi àdúgbò tiwa ti wá nílọrin ó tó ọdún mẹ́sàn-án nísìn ń wá ni gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń ṣe lórí ẹ̀kọ́ sí Ànábì Muhammad lóde òní òṣèlú ti tán ẹ̀yin bàbá wa lóṣòdì general ẹ̀yin èèyàn ńlá òṣèlú ti tán gbogbo ẹ̀yin tẹ́ bá ń bẹ̀tẹ̀ ẹjọ́ òṣèlú tẹ̀ ń bẹ̀ níyìn ẹ lọ́mọ Musa ló wí bẹ́ẹ̀ òṣèlú kọ́ nìyí ọ̀jẹ̀lú lásán nìyí ẹ sáré ọmọ nìkejì mo dìídì lọ ìjọra abádí àti ìwíhun ni mo ní sẹ èkó náà ni àtúwá ń bọ̀ bá ti yà níjẹ̀gùn yìí mo ní ọ̀nà tó rèé o ọ̀nà rèé ní ọdún mẹ́jọ ní Tinubu fi ṣèjọba yìí bí wọ́n gbé wọn dé yìí ni kò yé bí wọ́n gbé wọn ní gbogbo ọ̀nà báyìí ni wọ́n sì wá kàmpéènì ẹ̀yin tẹ̀ ń gbé wọn rìn bí ìbáṣepọ̀ yìí náà gọ̀ ẹ̀yin dírẹ́fà wọn ẹ̀ gọ̀ ibi tí wọ́n ti kẹsẹ̀ bomi tí ọkọ̀ ó rì tẹ́ ẹ̀ máa sọ fún pé ẹ̀ sà gómìnà àbíkẹ́ sọ̀kalẹ̀ o kọ́ wá kí gbogbo bàtà òsì ni kó kì bọ́nú ẹ̀rọ fọ̀ kágbádá rẹ̀ ọ bọ́ bẹ́ẹ̀ pé bá a ti rìn ẹ máa bẹ̀ pé ìsẹ́sẹ̀lẹ́sì ẹ má bínú bá a ti rìn ni gbogbo àwọn ọmọ wa ti lọ lé ìwé kọ́dà omi ìpadà ni a lọ fọṣọ wọn ni wọ́n ti máa ṣubú náà ni ọdún kẹsàn-án tọ́nà ìtìwà báyìí ní sà àmì ẹ̀ ní gbé wọn gbàbẹ̀ ẹ gbé wọn gbàbẹ̀ ẹ̀yin lẹ̀ ń jẹ́yà ọjẹ́ wá ẹ̀yin tẹ̀ ń darí àwọn tí ń ṣèjọba lé alẹ́ rí ẹ̀yin lẹ̀ sòdodo bẹ́ẹ̀ bá ti rówó tẹ̀yìn ó nà ẹ wá gbàgbé pé kò sówó tẹ̀yìn lè rí láyé bí ọba fi bẹ̀rù Ọlọ́run kún yóò padà tún náà ni ń bọ̀ ń bí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ń gbowó náà ń bọ̀ la sọ̀rọ̀ dé a sọ̀rọ̀ dé bí àwọn alágbára ó kuta àwọn aláṣẹ káwá sọ̀rọ̀ ànábì fún wọn pé bá ànábì ti lo tiẹ̀ sallallahu alayhi wa sallam ẹ wàá gbọ́ bá ànábì ti ṣe lo tiẹ̀ ẹni ó tún rólé fún ànábì nígbà tí ọ̀sán ànábì ma ẹ wàá gbọ́ bó ti ṣèjọba tiẹ̀ èyí táwa ń jẹ lọ́wọ́ ìjọba kọ́ olè là ń jà ẹ wo bí o pọ́túndé à ń bọ̀ nísìn 175 ẹ dákun bẹ́ẹ̀ kó bá ti wọ́n aṣọ wọn báṣọ bá wọn ẹ̀yìn mẹ̀kúnnù ẹ má bú àwọn aláṣọ ìjọba ni ẹ ṣépè fún bóúnjẹ bá wọn ẹ̀yin tálíkà ẹ má bá wọn olóúnjẹ àwọn ìjọba wa àwọn ni ẹ ṣépèlé gbogbo tá à ń bá rà tó bá wọn ẹ̀yin èkó ẹ má bu ẹnì kankan wọn ìjọba ni ẹ bú àwọn ni 75 lẹ́tọ́ ìdarí pé nísìn asótún wọn ẹni lọ gáràjì lọ́wọ́ mọ́tò tó wọ̀ ní 12 nísìn owó tuntun di 15 nísìn èyí tá à ń wọ̀ 15 nísìn ó di 2000 mo tura máa fi lẹ́nu a sì ní ìjọba wa dà èyí tí wọ́n ń gbìyànjú ní pé gbogbo amẹ̀kúnnù àní mítìnì ó bàbá ní mítìnì ní Ìbàdàn níbi ẹ bá ti ń pé ẹnìkan ò ní wọlé jàǹbá ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni pé jọ tiẹ̀ nìyẹn jọ bàbá máa ṣẹlẹ̀ kẹta bàbá eré ibú yín wo ní ṣẹlẹ̀ kẹta ìyá dúníyà takulu bimili fiya. ẹ bá wí bàbá wa Tinubu ẹ ló lo ayé ọlọ́ọ̀tún ó lò sí tòun ti bẹ́ẹ̀ ìyà ń jẹ àwọn kan nínú ìlú yìí
ọ̀nà àwọn kan dá nínú ìlú yìí ara ni àwọn kan nínú ìlú yìí àwọn kan wọn ò lójúde àgbà ní gbogbo ẹ̀ ayé níbi ń bá gbéra mi lé ọlọ́wọ́ bí mo ti gbéra mi lé Tinubu láyé ha ò sì fura. ìyá dúníyà takulu bimili fiya. ìdágúrè ayé wa ń kí fún wọn ni ó ní Fáṣọlá ìwọ náà dé kọ́ Fáṣọlá bàbá búra fún ọ tán wá gbé ọ̀kadà ní gbogbo Èkó yàtọ̀ sí fíhàì làwọn olùsí máa lọ olùsí ní gbogbo wọn fíhàì ni wọ́n lọ èyí tí ò lọ fíhàì alọ̀kẹjà Avenue wọn ẹ wá jẹgun ẹ bá ń sọ fún Fáṣọlá ẹ láàrètí rẹ ní jẹgun àbí kíni àbí kọ́ lọ ìjẹ́dòdó ẹni ẹ lọ́wọ́ bẹ̀ ẹ lọ́ọ̀ sẹ́rí ẹ lọ́ọ́ wo gbogbo ẹ̀ wò Fáṣọlá bọ̀ọ̀bá wa ráyè òun tán ó ti rí jọba ìmọ̀mọ̀ Musa wọ́n lè bá bẹ̀rẹ̀ pété lórí ẹ̀ ẹ lọ́mọ Musa ẹni Ajíkòbí wà. bẹ́ẹ̀ni. bí gómìnà kan bá ní wọn mú mi wá ẹgbà pàtì bọ̀tán rẹ̀ ó bàjẹ́. Allah. ọ̀rọ̀ àwàdà kọ́ èmi ẹ sáà fẹ́ kó. tọ́. ọ̀jẹ̀ gómìnà tánu àwọn àfẹ́ èkó ló sì gbà àbí kíni lẹ́yìn ọ̀rọ̀ tó tà ń sọ yìí àwọn ọ̀rọ̀ wọn àwọn ò tún jẹ́ gómìnà wọn láyé ẹ lọ mú wa ọ̀rọ̀ kọ́rẹ́jà fíà ní ẹ̀rìn kí ẹ lọ káàkiri wọ́n ń gbowó erí lọ́wọ́ àwọn tí ń gbèrú àdúgbò yìí náà bẹ́ẹ̀ni abúlé gbowó erí ni ẹ wá ní kíjọba ó nìkí ǹjẹ́ bá nẹ́bì ti sáyé ni sallallahu alayhi wa sallam. ṣé bá nẹ́bì ti ṣèjọba tiẹ̀ ni. rárá. Fáṣọlá báyé bá wá tẹ̀ra rẹ̀ kalẹ̀ fún ọ bí ń ti múra àti tẹ̀ kalẹ̀ lọ́tún láyì Fáṣọlá ìyá dúníyà. ìyá dúníyà takulu bimili fiya. ayé kan yìí náà ní Jákàndé ṣe tiẹ̀ a sì gbádùn agbádùn Abdulateef Jákàndé ayé kan yìí náà ni gbogbo ọ̀nà yé bàjẹ́ tó báyìí ń gbà náà. yàrá dùá bọ́ọ̀ bá sọ ojú mi ní ìgbà tó onírun ní pèǹpéjú ìyá dúníyà. ìyá dúníyà takulu bimili fiya. bàbá wọn Ọbásanjọ́ ẹ ti parí ti yín ọ̀túnla ẹ̀ ń lọ àti bọ̀tán ni ẹ máa tọrọ bàbá wọn Ọbásanjọ́ òun adagbádá rẹ̀ báyìí nígbà tí yóò rí náà ẹ kó gbogbo ẹ̀jẹ̀ tán ẹ da gbogbo ẹ̀rú èèpo wọn èyí tẹ̀ ń tẹ̀ ń bá lọ yìí ọ̀dà ìgbà tẹ̀ ń lọ nílà tí bọ̀tán wá fẹ́ bàjẹ́ yìí èèpo wa wọ́n láti gbẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ tí fi ń kun bàbá ẹlẹ́dẹ̀ẹ́ bàbá Ọbásanjọ́ ń lo AC oko Ọbásanjọ́ wọ́n ní transformer àwàlú àwárí náà tán ẹ wà tí bọ̀tán bàbá Ọbásanjọ́. ìyá dúníyà takulu bimili fiya. hasari mẹ́ngàdìrí wọ́n fàtìkì. hasari mẹ́ngàdìrí wọ́n fàtìkì. ẹ dákun ẹ jẹ́ rìkọ́dù mi ẹ má jẹ́ gẹ́gẹ́ ti yóò dí o. ọlọ́run kọ́ lọ́wọ́ wọlé àbáwọlá jẹ́ àgbà kọ́ wọlé àbálá gẹ́gẹ́ kọ́ wọlé aṣẹ́ Abdul Kadiri kọ́ wọlé aṣẹ́ Ahmad Tijani kọ́ wọlé àbàbà wa lówóró kọ́ wọlé àbàbà wa làwálì lóṣòdì kọ́ wọlé àgbogbo ọdọ gbogbo àwọn ẹni ọlọ́wọ̀n yìí àgbárí gidoma bíi gọ́ọ̀rẹ̀ oníwàásí àgbáyé bàbá wa Aminu bàbá wa oníyanjú gbogbo wọn bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ wọlé àwọn ìkókóró tantama àfàwà mimasa lọ́jà gbọ́ọ̀rọ̀ àfàwà ọmọ híyà níṣòro gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́wọ́ wọlé àwọn àfàwà gáálí àfàwà aláya àfàwà ẹlẹ́hà bàbá àta ẹ̀rí gbogbo wọn bẹ́ẹ̀ bí wọ́n ti pọ̀nu ìsàlẹ̀ kò tó ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ wọlé àwọn wá wọlé àwọn méjèèjì tó yí bàbá wà lájí àgbà wọlé àwọn méjèèjì tó yí bàbá wà lágége wọlé àfàwà Sakariya bá kínní wọlé àbàṣàrù ládàngbá wọlé àfàwà Salmanu ake lọ́mọdé wọlé àbáwà Alábí oníkíjì pa ọlọ́run wọlé àwọn wọlé Sheikhana Tajul Adabi àfàgbà nù ni bí gọ́ọ̀rẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́run wọlé àwọn tá a bá tọrọ níyì lónìí ọlọ́run wọn gbà wọlé àwọn tá bí àwa náà ẹsẹ̀ wà fáàmì nù ọlọ́run àbáwá Sheikh Yahya Al-Murtada wọlé àfa Salati Abdullahi Mubarak wọlé aṣá Sali Sambo ọlọ́run wọlé gbogbo wọn bẹ́ẹ̀ ẹjẹ́ àfihàn bẹ́ẹ̀ ọ̀ya ìtakọ̀ náà ni ayé sì fi bàtà dọ́ọ̀mà pé bàtà bọ̀dá tí ń ta research card nù ẹ jẹ́ wọn mú kí ni wọ́n òjò sú ọ̀ya mú sàrà wà ìdákúrè bá a bá ti rí sàrà àké sàrà wà ń gbé lọ rí
bàbá rí sàárà ni. Imi Bismillahir Rahmanir Rahim. Badi'u samawati wal ardi. dàpọ̀ má bá yẹn sàròyé máa wí tó bá sẹ́yìn báyìí. Idha qada amran. ọlọ́run àfàtẹ́mí náà lọ́wọ́ rẹ o. فإنما يقول له كن فيكون. ọlọ́run má jẹ́ àfa mi ó ṣubú láyéláyé. قالت ربي jáde bọ̀ tá a fa mi ó dá ọlọ́run. أنى يكون لي ولد